ìròyìn ojoojúmọ́ lórílẹ̀‐èdè òmìnira tiwantiwa Yorùbá. èyí ni ìròyìn ojoojúmọ́ ti olómìnira IYPDRY tí ó jáde ní òní ọjọ́ àìkú ọjọ́ kẹfà oṣù ọ̀wàrà 2024. ọlọ́run olódùmarè ti bá wa gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà ní 20 oṣù bélú 2022. ọlọ́run olódùmarè ti bá wa gba ìṣèjọba ara wa padà ní ọjọ́ 12 oṣù igbe 2024. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ti jáde kúrò lára Nàìjíríà, kì í ṣe ara Nàìjíríà mọ́. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá jẹ́ orílẹ̀-èdè olómìnira aṣèjọba ara ẹni. òun ni orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ni a mọ̀ nínú ìtàn wa gẹ́gẹ́ bí Yorùbá Kingdom, Yorùbá Nation, Yorùbá Land, Yorùbá Country. Kò sí ìpínyà, kò dẹ̀ sí division ní ilẹ̀ Yorùbá. Under Democratic Republic of the Yorùbá DRY ni gbogbo wọn wà. Olódùmarè tó dá wa ní ọmọ Yorùbá, Ọlọ́run tó ṣẹ̀dá wa sí ilẹ̀ Yorùbá, Ọlọ́run tó ní ká máa jẹ́ ọmọ Yorùbá, Ọlọ́run tó dá ẹ̀jẹ̀ wa ní ẹ̀jẹ̀ ọmọ Yorùbá, ọba tó dá akọ tó dá abo sí ilẹ̀ Yorùbá, Ọlọ́run tó ní ká máa jẹ́ ọmọ Yorùbá ní orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá gangan, Ọlọ́run tó dá ilẹ̀ Yorùbá o. A bẹ̀ ẹ̀yin Ọlọ́run pẹ̀lú gbogbo agbára tẹ́ fi ń jẹ́ Ọlọ́run, gbogbo ọ̀nà tẹ́ ẹ bá máa gbé e gbà tí ìjọba, àwọn aṣojú ìjọba délé tí wọ́n á fi wọ sẹkítẹ́ríàtì, nítorí pé àwọn ọmọ aládé, àwọn ọmọ Yorùbá gangan ní ìjọba, ṣùgbọ́n àwọn aṣojú wa tí ó yẹ kó wọ sẹkítẹ́ríàtì, gbogbo agbára tẹ́yin Ọlọ́run máa lò láti fi gbé àwọn aṣojú ìjọba wa wọ sẹkítẹ́ríàtì, Ọlọ́run Olódùmarè bàbá bá wa ṣe, Olódùmarè bá wa ṣe ní kọ́kán, ọba àwọn ọba bá wa ṣe ní kọ́kán, Olódùmarè tó dá ilẹ̀ Yorùbá bá wa ṣe ní kọ́kán. Ọwọ́ agbára tẹ́ fi ń jẹ́ Ọlọ́run bá wa fi gbé aṣojú ìjọba ilẹ̀ Yorùbá, bá wa fi gbé wọn wọ sẹkítẹ́ríàtì láti lè lọ láti lọ ṣe ètò ìmúṣẹ tẹ́ḿpìlẹ̀tì tí ọwọ́ màmá wa Mọ́dúpẹ́-Onítìrí gbé kalẹ̀. Tẹ́ḿpìlẹ̀tì yìí gangan ni àwọn aṣojú ìjọba wa fẹ́ lọ gbé kalẹ̀ ní sẹkítẹ́ríàtì láti lọ gbé wá sí, láti lọ fi ìdí ẹ̀ múlẹ̀. Gbogbo ohunkóhun tó bá máa ná ẹ̀yin Ọlọ́run láti lè jẹ́ kí àwọn aṣojú ìjọba ilẹ̀ Yorùbá láti lè fi gbé tẹ́ḿpìlẹ̀tì yìí kalẹ̀ gẹ́gẹ́ bí ìpìlẹ̀ fún àwa ọmọ Yorùbá, Ọlọ́run gbogbo ohun tó bá máa ná yín, Ọlọ́run dìde kẹ́ ẹ ṣe. Àwa gbàdúrà wípé gbogbo ohunkóhun tó wà nínú tẹ́ḿpìlẹ̀tì yìí, Olúwa, òun gangan la fẹ́ kó fìdí múlẹ̀. Ohunkóhun ò gbọ́dọ̀ yẹ tẹ́ḿpìlẹ̀tì tí màmá Mọ́dúpẹ́-Onítìrí tí ẹ fi rán màmá Mọ́dúpẹ́-Onítìrí sí wa. Agbára kágbára kankan ò gbọ́dọ̀ yẹ Ọlọ́run. Tá a bá wá rí ẹnikẹ́ni tó dàbá ẹ̀ tàbí tó rò lérò tàbí tó gbìyànjú ẹ̀ láti fẹ́ yí padà láti wákàtí tí àwọn aṣojú ìjọba ilẹ̀ Yorùbá bá ti gbé e kalẹ̀, gbogbo ẹnikẹ́ni tó bá lóun máa yí padà, Olúwa jẹ́ kó fi ẹ̀mí ẹ̀ ṣètùtù. Àwa gbàdúrà adámájẹ̀mú pẹ̀lú ẹ̀yin Ọlọ́run wípé tẹ́ḿpìlẹ̀tì yìí ni àwọn ọmọ Yorùbá máa lò. Tẹ́ḿpìlẹ̀tì yìí la máa nǹkan tó wà nínú tẹ́ḿpìlẹ̀tì yìí la máa ṣe. A ò ní yí padà títí láéláé, títí táyé máa fi parẹ́. Adámájẹ̀mú pẹ̀lú ẹ̀yin Ọlọ́run pé ohunkóhun, agbára kágbára, ipákípá, ènìyàn kí ènìyàn
kò ní yí ohun tó wà nínú tẹ́ḿpìlẹ̀tì yìí padà. Ohun tí ẹ̀yin Ọlọ́run fi rán màmá Modúpeonítìrí sí wa tó wà nínú tẹ́ḿpìlẹ̀tì yìí la máa lò títí láéláé. Ó dàṣẹ, àṣẹ ní tèdùmàrè. ìkìlọ̀ fún gbogbo ẹ̀yin àgbẹ̀: ẹ má ṣe gba irúgbìn GMO lọ́wọ́ ẹnikẹ́ni. ọ̀nà mìíràn láti pa àwa aláwọ̀ dúdú run ni. àìsàn oríṣiríṣi ni irúgbìn yìí yóò fà sí àgọ́ ara ẹni tí ó bá jẹ ẹ́. bẹ́ẹ̀ sì ni ẹni náà kò ní lè bí ọmọ mọ́. àti wípé ilẹ̀ tí wọ́n bá gbin irúgbìn yìí sí yóò di aṣálẹ̀ tí kò sì ní lè mú èso jáde mọ́. fún ìdí èyí, ẹni tí ọwọ́ ìjọba orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá bá tẹ̀, ẹ̀sùn ìpànìyàn ni o. nítorí náà, a rọ gbogbo ẹ̀yin indigenous Yorùbá people IYP ti Democratic Republic of the Yorùbá DRY wípé ibikíbi tí ẹ bá ti rí ẹni tí ó bá gba irúgbìn yìí tàbí ẹni tí ó fún wọn, ẹ bá wa ya àwòrán wọn àti ẹni tí ó fún wọn àti ẹni tí ó gbà á. apànìyàn ni àwọn méjèèjì. ẹ tọ́jú àwọn irúgbìn àbáláyé tó wà lọ́wọ́ yín. a fẹ́ kí àwa ọmọ Yorùbá ó mọ̀ wípé tẹlifíṣàn tí à ń lò IYP DRY TV àti ìwé ìròyìn ojoojúmọ́ òmìnira IYP DRY tí ọmọ Yorùbá ni o. ọmọ Yorùbá ló ní méjèèjì, kì í ṣe fún ẹnì kankan. ara ìgbékalẹ̀ fún ìran Yorùbá ni. àkọ́kọ́ irú rẹ̀ sì ni ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. ara ìgbésẹ̀ tí màmá wa Mọ́dúpẹ́ọlá gbé ni. gbogbo ohun tí a bá fẹ́ gbọ́ nípa orílẹ̀-èdè wa, ibẹ̀ ni a ó ti gbọ́. àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ náà lè lọ síbẹ̀ láti mú èyí tí ó bá wù wọ́n fún ètò wọn láti bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀, nítorí pé kì í ṣe fún ẹnì kankan rárá. ọmọ Yorùbá ló ní méjèèjì. ìkéde pàtàkì: gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá Indigenous Yoruba People IYP ti Democratic Republic of the Yorùbá DRY, ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. a gbọ́ pé ẹnìkan ń sọ Think Yoruba First, ó sì ń sọ pé kí ọmọ Yorùbá má ṣe ta ilẹ̀, ṣùgbọ́n kí wọ́n gbé fún yíyá nìkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. èyí kì í ṣe ọ̀rọ̀ tuntun fún àwa ọmọ ìbílẹ̀ Yorùbá IYP. àwa ti mọ̀ tipẹ́ pé lẹ́yìn Ọlọ́run Olódùmarè, Yorùbá ni àkọ́kọ́. màmá wa ìyáàfin Mọ́dúpeonitirimkoabiola ti fi èyí yé wa tẹ́lẹ̀tẹ́lẹ̀. ní gbogbo ìgbà ni wọ́n sì ti ń sọ nípa àlàkalẹ̀ tí Olódùmarè gbé fún ìran Yorùbá nípasẹ̀ àwọn èyí tí ọ̀rọ̀ yìí sì jẹ́ òpó àlàkalẹ̀ náà. àwa IYP ti mọ eléyìí. àwọn tí wọ́n wá sọ pé àwọn dá Think Yoruba First TV sílẹ̀, tí ẹ̀ ń sọ̀rọ̀ talẹ̀ mọ́ talẹ̀, ẹ fẹ́ máa ṣe ìdánilórírú confusion fún àwọn ọmọ Yorùbá. gbogbo ìmọ̀ tàbí èrò tí ẹ rò pé ẹ ní pátápátá, ẹ lọ jù ú sínú òkun. a ò fẹ́ rí o, a ò sì fẹ́ gbọ́. ọmọ Yorùbá kò fẹ́ rí rárá. màmá wa ìyáàfin Mọ́dúpeonitirimkoabiola ti bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ tẹ́lẹ̀. wọ́n sì ti ṣe gbogbo àlàyé nípa ilẹ̀, gbogbo bí a ṣe máa ṣe lórí ilẹ̀ wa. a ò nílò gbogbo èyí tí ẹ̀yin ń sọ. ẹ ṣé gan-an ni. màmá wa ti sọ gbogbo nǹkan tí a nílò láti gbọ́. gbogbo èyí tí ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń sọ wọ̀nyí kò tà, ṣé ti gbọ́? kò níye lórí, kò ní àǹfààní fún wa. a ò fẹ́ èyí tí ó ti ọ̀dọ̀ yín jáde wá yẹn, a ò fẹ́. nílẹ̀ Yorùbá kẹ́ yára gbọ́. nǹkan ṣoṣo tí àwa ọmọ ìbílẹ̀ Yorùbá máa lò ní àlàkalẹ̀ kan ṣoṣo, èyí tí Olódùmarè ti gbélé màmá wa Mua lọ́wọ́. bẹ́ẹ̀ ni, ìyẹn nìkan ni a máa lò. ẹ̀yin náà ìbáà jẹ́ ọmọ Yorùbá kò kàn wá. títí òpin ayé, àlàkalẹ̀ tí Olódùmarè gbélé ìyá wa Mua lọ́wọ́ ni a máa lò. a ò tún lo ohunkóhun mìíràn. Ọlọ́run ò fi rán ẹ o, ìwọ tí ò ń pariwo ilẹ̀ mọ́ talẹ̀. Mua ni Olódùmarè fi iṣẹ́ yìí rán. ọmọ ìbílẹ̀ Yorùbá, ẹ má ṣe tẹ̀lé ọ̀rọ̀ òfò tí wọ́n ń sọ yẹn o. àlàkalẹ̀ tí Olódùmarè gbé fún ìran Yorùbá nípa màmá wa Mua kì í ṣe fún ọ̀rọ̀ ilẹ̀ nìkan. gbogbo ìgbésí ayé ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá ni àlàkalẹ̀ ọ̀hún sọ̀rọ̀ lé lórí. òun ni a sì máa lò ní orílẹ̀-èdè Yorùbá láti ìran dé ìran,
nítorí náà àdàmọ̀dì tí ẹ̀yin gbé dání yẹn a ò fẹ́ rí. Bẹ́ẹ̀ náà ni Tinubu lọ, ó ń jí nǹkan tí màmá wa Mua ti sọ. Kò ronú tẹ́lẹ̀ pé òun fẹ́ fún àjèjì ní káàdì ìdánimọ̀. Àfìgbà tó gbọ́ tí Mua sọ pé a máa ní káàdì fún ọmọ ìbílẹ̀ Yorùbá, Indigenous Yoruba Identification Number (IYIN) àti Citizen Identification Number (CIN). Bẹ́ẹ̀ sì ni kò mọ ìtumọ̀ ohun tí Mua ń sọ o. Ó tún yá ó sọ pé kí àwọn èèyàn Nàìjíríà wọn lọ́hùn-ún máa fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tọpinpin àwọn agbaṣẹ́ṣe. Látàrí pé ẹ̀ṣá àti gbọ́ tí Mua sọ pé ọmọ Yorùbá ní ẹ̀tọ́ láti ṣe àyẹ̀wò fínífíní kí wọ́n sì béèrè nǹkan tí ó jẹ mọ́ iṣẹ́ àwọn agbaṣẹ́ṣe. Ajíniwò ní gbogbo yín, Olódùmarè kò fi ràn yín. Bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè Yorùbá kì í ṣe Nàìjíríà. IYPDRYTV, IYPDRYTV, IYPDRYTV. Èyí ni ẹ̀rọ amóhùnmáwòrán ti òmìnira Yorùbá tiwantiwa. Èyí tí ẹ lè rí gbà láti orí Google Play Store sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. Nígbàkigbà tí ẹ bá fẹ́ máa gbọ́ tàbí wo ohun tí ń lọ ní orílẹ̀-èdè Yorùbá, ẹ tàn án lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kí ẹ sì máa wo gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá. Èyí tí a mú wá sí ojú ìwòran yín bí ẹ ti ń gbọ́ wa ní ketekete. Ẹ ó máa gbọ́ àwọn ìròyìn lọ́lọ́kan-ò-jọ̀kan nípa ohun tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè àgbáyé àti èyí tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè DRY IYP. Lára àwọn ohun tá ó máa fi hàn yín ní orí amóhùnmáwòrán wa ni ìjìnlẹ̀ ìtàn àdáyébá, àṣà àti ìṣe Yorùbá. Ẹ ó máa gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì láti ọ̀dọ̀ àwọn mídíà wa. Ẹ ó máa gbọ́ láti ọ̀dọ̀ olórí adelé wa nígbàkigbà tí wọ́n bá fẹ́ bá wa sọ̀rọ̀. Ẹ ó sì tún máa gbọ́ láti ọ̀dọ̀ màmá wa Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá nígbàkigbà tí wọ́n bá fẹ́ bá wa sọ̀rọ̀. Ẹ kú ojú lọ́nà kí ẹ sì máa fetí sí wa. Ilẹ̀ Yorùbá ti dúró. Ẹ gbọ́ àwọn kókó tí ó jáde nínú ìròyìn náà. Abíọ́dún àti Gẹ̀ẹ́sì kọlù DRY. Ohun tí a fẹ́ gbéyẹ̀wò lónìí lábẹ́ àkórí àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ni ẹ̀tọ́ ọmọ Yorùbá. Ìtanra ẹni jẹ. Àwọn aṣiwèrè ọ̀dàlẹ̀ Yorùbá. Èpè lórí àwọn aninilára. Ọgbọ́n ju agbára. Ẹ bá wa ká lọ sínú àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn tòní. Ọ̀daràn méjì ni wọ́n pàdé àpò pọ̀ tí wọ́n ṣe ìkọlù sí ìṣèjọba ara ẹni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá DRY, èyí tí a ti ṣe ìpolongo rẹ̀ fún gbogbo àgbáyé ní ọjọ́ 12 oṣù Igbe 2024. Gẹ́gẹ́ bí a ti rí lórí ẹ̀rọ ayélujára, àwọn ọ̀daràn méjì yìí ni ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Dàpọ̀ Abíọ́dún, ẹni tí wọ́n yàn sí ipò gómìnà ìpínlẹ̀ Ògùn nígbà tí ìpínlẹ̀ náà ṣì wà lára àpapọ̀ ìlú tó ń jẹ́ Nàìjíríà, ṣùgbọ́n tí ìpínlẹ̀ Ògùn àti àwọn ìpínlẹ̀ mìíràn ní ilẹ̀ Yorùbá ti wá jáde kúrò lára agbésùnmọ̀mí Nàìjíríà ní 20 oṣù Bélú 2022. Ṣùgbọ́n Dàpọ̀ Abíọ́dún yìí kò kúrò ní iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn lẹ́yìn tí ìpínlẹ̀ yìí kò sí lára arírèmáṣe Nàìjíríà mọ́. Láàárín oṣù Ọ̀pẹ 2022 àti oṣù Ṣẹ́rẹ́ 2023 ni àwọn ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá, Indigenous Yoruba People IYP, kọ ìwé sí Dàpọ̀ Abíọ́dún pé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ń bọ̀ láti gba ẹ̀tọ́ wa àti láti bẹ̀rẹ̀ sí ṣe àkóso gbogbo iléeṣẹ́ ìjọba, ibodè, bárékè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó wà ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí ìkan lára àwọn ìpínlẹ̀ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá DRY. Ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ògùn lábẹ́ Dàpọ̀ Abíọ́dún nígbà náà sì buwọ́ lùwé pé àwọn ti gba ìwé tí àwa IYP kọ sí i. Lẹ́yìn ọdún kan tí Dàpọ̀ Abíọ́dún gba ìwé yìí, ó kọ̀ kò fèsì, èyí tí ìtumọ̀ rẹ̀ jẹ́ ó dára bẹ́ẹ̀, mo fara mọ́ ọ, fún orílẹ̀-èdè DRY. Lẹ́yìn èyí, ní ọjọ́ 12 oṣù Igbe 2024,
orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá èyí tí a tún mọ̀ sí Democratic Republic of the Yorùbá DRY ṣe ìpolongo ìṣèjọba ara ẹni tí ayé gbọ́ tí ọ̀run mọ̀. Bẹ́ẹ̀ ni a ṣe ìbúra wọlé fún olórí ìjọba adelé wa bàbá wa mọ́bọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ́ tí ìṣèjọba DRY sì bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Síbẹ̀ ọkùnrin yìí Dàpọ̀ Abíọ́dún kò kúrò ní iléeṣẹ́ ìṣèjọba ní ìpínlẹ̀ Ògùn èyí tí í ṣe ara DRY. Nípa èyí Dàpọ̀ Abíọ́dún ṣèlòdì sí ìṣèjọba ara ẹni orílẹ̀-èdè DRY. Ìdí tó fi jẹ́ ọ̀daràn nìyí. Ọ̀daràn kejì ní ilẹ̀ Gẹ̀ẹ́sì tí iléeṣẹ́ wọn kan tí ìròyìn náà kò dárúkọ rẹ̀ ṣùgbọ́n tí a rí àwòrán aṣojú wọn pẹ̀lú Dàpọ̀ Abíọ́dún. Àwọn ọ̀daràn méjì yìí pàdé àpò pọ̀ láti wáá dá iléeṣẹ́ bátìrì ṣíṣe oní-mílíọ̀nù $5 sí ìpínlẹ̀ Ògùn tí ìjọba DRY kò sì rán Dàpọ̀ Abíọ́dún nírúfẹ́ iṣẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni ilẹ̀ Gẹ̀ẹ́sì mọ̀ gbangba pé kò sí ìpínlẹ̀ Ògùn lára apanilẹ́kúnjayé Nàìjíríà mọ́ àti pé DRY ní ìpínlẹ̀ Ògùn wà tí wọ́n sì mọ̀ pé aṣojú agbésùmọ̀mí Nàìjíríà ni Dàpọ̀ Abíọ́dún yìí ń ṣe ní ìpínlẹ̀ Ògùn. Síbẹ̀ wọ́n mọ̀ọ́mọ̀ ń bá Dàpọ̀ Abíọ́dún pàdé àpò pọ̀ láti ṣe ohun tó lòdì sí òfin orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá DRY. Àǹfààní èkíní tí orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá Democratic Republic of the Yorùbá DRY ní fún àwa ọmọ ìbílẹ̀ Yorùbá Indigenous Yoruba People IYP ní pé ó dá wa padà sí orísun àti ìpilẹ̀ṣẹ̀ wa èyí tí ó jẹ́ ẹ̀tọ́ wa láti ọ̀dọ̀ ẹlẹ́dàá wa. Ìkónilẹ́rú jẹ́ ohun tí ó lòdì sí ẹ̀tọ́ wa. Ẹ̀tọ́ wa ni láti wà nínú àlàáfíà, ìfọkànbalẹ̀ àti òmìnira. Ẹ̀tọ́ wa ni kí a máa lọ lójú títì, kí ààbò kí ó péye lórí wa. Ẹ̀tọ́ wa ni kí a jí ní òwúrọ̀ kí a mọ ibi tí a ti máa rí oúnjẹ òòjọ́ wa jẹ láìsí ìdààmú. Ẹ̀tọ́ wa ni kí ẹnikẹ́ni má ṣe fi ọwọ́ ọlá gbá wa lójú. Ẹ̀tọ́ wa ni kí a rìn ní ibi tó wù wá ní orílẹ̀-èdè wa níwọ̀n ìgbà tí a ò bá ti fi ọwọ́ pa idà orílẹ̀-èdè wa lójú tí a ò sì tẹ ẹ̀tọ́ ẹlòmíràn mọ́lẹ̀. Ẹ̀tọ́ wa ni kí a fi ẹnu wa sọ ohun rere tí a bá fẹ́ sọ kí ẹnikẹ́ni má sì ṣe ṣẹ̀rùbà wá. Ẹ̀tọ́ wa ni gẹ́gẹ́ bí ọmọ ènìyàn kí ẹnikẹ́ni má ṣe jẹ gàba lé wa lórí. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá máa rí nígbà gbogbo pé ẹnikẹ́ni kò tẹ ẹ̀tọ́ ọmọ ìbílẹ̀ Yorùbá kankan mọ́lẹ̀. Ìyàtọ̀ sí àwọn nǹkan tó jẹ́ ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí ọmọ ènìyàn, a tún wá ní ẹ̀tọ́ gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí màmá wa ìyáàfin Mọ́dúpẹ́-Onítìrí-Abíọ́lá ṣe sọ, àjèjì kò ní fọwọ́ lálẹ̀ fún ọmọ ìbílẹ̀ Yorùbá lórí ilẹ̀ Yorùbá àti pé lẹ́yìn Ọlọ́run Olódùmarè Yorùbá ni àkọ́kọ́. Iṣẹ́ ìkíní orílẹ̀-èdè wa ni pé kí ọmọ Yorùbá ó ráyé wá. Ẹ̀tọ́ wa lẹ́nìkọ̀ọ̀kan àti lápapọ̀ ni kí a má ṣe jẹ́ ẹrú ayé. Gbogbo ìwọ̀nyí ni orílẹ̀-èdè wa DRY máa mójútó pé yálà gẹ́gẹ́ bí ọmọ èèyàn, ọmọ aláwọ̀ dúdú àti pàápàá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ẹnikẹ́ni kò fi ẹ̀tọ́ wa dù wá. Màmá wa ti sọ pé bí ọkùnrin ṣe máa ráyé wá náà ni obìnrin ṣe ráyé wá ní orílẹ̀-èdè DRY. Ohun gbogbo tí Olódùmarè jogún fún ọmọ Yorùbá ni a máa jẹ àǹfààní rẹ̀ láìsí ojúṣàájú. Kò sí ẹni tí a fi ẹ̀tọ́ ọmọ Yorùbá IYP dù wá ní orí ilẹ̀ bàbá wa. Ìtàn ara ẹni jẹ gbáà ló jẹ́ bí ajẹgàba Jídé Sanwó-Olú ṣe ń pe ara rẹ̀ ní gómìnà ìpínlẹ̀ Èkó. A rí òun àti ọmọ Ìgbò kan tí wọ́n pè ní oníléeṣẹ́ Landmark Center níbi tí wọ́n ti lọ ń wo ibi tí wọ́n pè ní ilé iṣẹ́ ọ̀hún. Ìlú Èkó kì í ṣe ilẹ̀ aríremọ́ṣẹ́ Nàìjíríà. Nítorí èyí, kí ni Sanwó-Olú àti ọmọ Ìgbò yìí ń wá kiri tí ọmọ Ìgbò náà sì ń rìn bíi pé ó wà nínú ààfin rẹ̀? Sanwó-Olú àti ọmọ Ìgbò yìí, ǹjẹ́ ẹ mọ̀ wípé ibi tí ẹ ti ń yan fandafanda yìí ilẹ̀ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá DRY ni? Sanwó-Olú, yéé purọ́ pé ó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó. Kò ṣeé ṣe fún ọ
láti jẹ́ gómìnà ìpínlẹ̀ èkó lẹ́yìn tí a ti jáde kúrò lára agbésùmọ̀mí nàìjíríà láti 20 oṣù bélú 2022. Bẹ́ẹ̀ ni a ti bẹ̀rẹ̀ ìjọba tiwa ní ọjọ́ 12 oṣù igbe 2024. Fún ìdí èyí, Sanwó-Olú má ṣe purọ́ pé ìwọ jẹ́ gómìnà ìlú Èkó mọ́. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ti yàtọ̀ gédéǹgbé. Tinubu ń tì ẹ́, ìwọ ò sì yá ara rẹ ní ọpọlọ. Tí ó bá ti dójú ẹ̀ tán, Tinubu kò ní lè gbà ọ́ sílẹ̀. Ìwọ ọmọ Ìgbò tí ò ń yan gàǹtìgàǹtì, a gbọ́ pé ìwọ ni ó ní iléeṣẹ́ Landmark. Rántí pé ọmọ Ìgbò ni ọ́, o kì í ṣe ọmọ ìbílẹ̀ Yorùbá. Kò sí èyí tí ó kan ọmọ Yorùbá pẹ̀lú gbogbo gàlígàlí tí ò ń ṣe. Yorùbá ti kúrò lára Nàìjíríà, Èkó ti kúrò nínú Nàìjíríà. Nítorí náà, rọra ṣe, dúró de ìgbà tí ìjọba orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá (DRY) máa gbé ìkéde síta lórí ọ̀rọ̀ àtọ̀húnrìnwá ìdókòwò ilẹ̀ àti ilé. Ìmọ̀ràn tí a ní fún ọ nìyí. Gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá, ẹ jẹ́ kí a rántí pé ilẹ̀ Yorùbá tí ọmọ Yorùbá ni. Lẹ́yìn Ọlọ́run Olódùmarè, Yorùbá ni àkọ́kọ́. ìròyìn kan ni a rí tó sọ nípa ọpẹ́yẹmí bámidélé ẹni tó pe ara rẹ̀ ní ọmọ yorùbá ṣùgbọ́n tó jẹ́ pé ibi tí ìlú agbésùmọ̀mí nàìjíríà tò sí ibẹ̀ ni òun náà tò sí. ọ̀kan lára àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà ti ìlú àrírèmáṣe nàìjíríà ni, ṣùgbọ́n a ò mọ ohun tó ń ṣe níbẹ̀ o, torí àwa ọmọ ìbílẹ̀ yorùbá Indigenous Yoruba People (IYP) ti Democratic Republic of the Yoruba (DRY) kò rán ẹnikẹ́ni o lọ sí ilé ìgbìmọ̀ asòfin apanilẹ́kúnjayé nàìjíríà. Láti 20 oṣù Bélú 2022 ni a ti jáde kúrò nínú agbésùmọ̀mí Nàìjíríà tí a sì ti di orílẹ̀-èdè olómìnira. Bẹ́ẹ̀ náà ni ní ọjọ́ 12 oṣù Igbe 2024 ni a ṣe ìpolongo ìṣèjọba ara ẹni wa tí a sì bẹ̀rẹ̀ ìjọba wa lẹ́sẹ̀kẹsẹ̀. Ìpínlẹ̀ Èkìtì sì wà lára àwọn ìpínlẹ̀ 7 tí ó wà ní orílẹ̀-èdè DRY. Nítorí náà, a ò mọ ibi tí ọpẹ́yẹmí bámidélé ti rí ìpínlẹ̀ Èkìtì, èyí tí wọ́n ní òun ni ó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ náà ní ilé ìgbìmọ̀ asòfin àgbà ajẹgàba Nàìjíríà. Àbájáde ìjẹgàba ni à ń rí yìí o. Ṣé ènìyàn máa ń ṣojú fún ohun tí kò sí ni? Torí kò sí ìpínlẹ̀ agbésùmọ̀mí Nàìjíríà kankan tó ń jẹ́ ìpínlẹ̀ Èkìtì. Democratic Republic of the Yoruba ni a ti ní ìpínlẹ̀ Èkìtì. ọpẹ́yẹmí bámidélé ó ní ẹ̀tọ́ láti tò sí ẹ̀yìn àrírèmáṣe nàìjíríà tó bá ti jẹ́ ohun tí o fẹ́ nìyẹn, ṣùgbọ́n o ò ní ẹ̀tọ́ láti ka ìpínlẹ̀ èkìtì mọ́ ara agbésùmọ̀mí nàìjíríà. Ó ti ṣe lòdì sí orílẹ̀-èdè aṣèjọba ara ẹni nípa ṣíṣírò ìpínlẹ̀ èkìtì ní orílẹ̀-èdè DRY mọ́ agbésùmọ̀mí nàìjíríà. Ìyẹn ọ̀tọ̀, èwo wá tún ni ti àwọn tí ó pera wọn ní àpapọ̀ oòduà kọ̀yà a ò kọ̀yà tí wọ́n sọ pé ọpẹ́yẹmí bámidélé kò faramọ́ àtúntò ìlú apanilẹ́kúnjayé nàìjíríà. Lọ́nà kìíní, ṣé ẹ̀yin àpapọ̀ oòduà kọ̀yà yìí kò mọ̀ pé orílẹ̀-èdè yorùbá ti kúrò lára ìlú agbésùmọ̀mí nàìjíríà tí a sì ti bẹ̀rẹ̀ ìjọba wa, àti pé
olórí ìjọba adelé wa bàbá wa mobọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ sọ níjọ́ náà lọ́hùn-ún pé àwọn fagilé ẹgbẹ́kẹ́gbẹ́ ní ilẹ̀ democratic republic of the yorùbá nítorí èyí níbo ni ẹ ti rí ẹgbẹ́ tí ẹ̀ ń ṣe o ẹ̀ ń ṣe lòdì sí àṣẹ tí ó ti ẹnu ìjọba DRY jáde ẹ bá a níwájú láìpẹ́ yìí kí ìkẹ́ ìgẹ̀ àánú àti ìtọ́nà olódùmarè máa bá màmá wa gbé ìyáàfin modúpẹ́ onítìrí abíọ́lá ẹni tí ọlọ́run ń lò tí ó sì ń lò láti gbà wá kúrò lọ́wọ́ àwọn ọ̀dàlẹ̀ ọmọ yorùbá àti agbésùmọ̀mí nàìjíríà àti kúrò lọ́wọ́ àwọn amúnisìn Èdùmàrè a ní ìgbẹ́kẹ̀lé nínú rẹ pé ó ti bá wa ṣẹ́ eégún ẹ̀yìn gbogbo àwọn ọ̀tá wa láìpẹ́ láì jìnnà àwọn ìjọba DRY yóò wọlé sínú oríkò iléeṣẹ́ ìjọba wa káàkiri ilẹ̀ yorùbá láti ṣe àṣepé àti iṣẹ́ tí ó gbélé wọn lọ́wọ́ pẹ̀lú àlàkalẹ̀ tí ó fún ìran yorùbá nípasẹ̀ màmá wa MUA. ó ti wá dójú ẹ̀ báyìí o gbogbo wa la mọ̀ pé àdúrà á máa gbà bẹ́ẹ̀ náà ni èpè á máa ṣẹ mọ́ ẹni tó bá jẹ̀bi ọ̀rọ̀ lára. ohun tó mú irú ọ̀rọ̀ yìí wá ní fọ́nrán kan tó tẹ̀ wá lọ́wọ́ níbi tí àwọn obìnrin kan ti ń fi ẹ̀hónú hàn ní oríta mẹ́ta ní agbègbè kan tí wọ́n sì ń rọ òjò èpè fún Tinubu àti gbogbo àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀. bí ọ̀kan lára wọn ti ń sọ gbólóhùn èpè náà ni àwọn yòókù rẹ̀ ń ṣe àmín. nínú igbe ẹkún tó ń ké ó ní ẹ wò ó obìnrin tó bí ọmọ 4 kò lè bọ́ wọn mọ́ ó ti di aṣẹ́wó nítorí gbogbo rẹ̀ ti dàrú obìnrin kò lè dúró lórí ọkùnrin kan mọ́ torí ọkùnrin náà kò lè fún un ní owó tí yóò tó ná. ó wá ṣe àpẹẹrẹ oníbàárà rẹ̀ kan tó sọ pé owó oṣù tó ń gbà kò kájú owó ọkọ̀ oṣù kan. ó ní àwọn ènìyàn fi ẹsẹ̀ rìn bíi màálùú lọ ibi tó jìnnà báyìí nítorí owó ọkọ̀ ti di góòlù. wọ́n ní ẹni tí wọ́n wí fún ọlọ́run ọba jẹ́ kó gbọ́ bí kò sì gbọ́ á bá a níbẹ̀. òun ló mú gbogbo òtítọ́ tí màmá wa ìyáàfin modúpẹ́ọlá onítìrí abíọ́lá máa ń sọ múlẹ̀. ṣé wọ́n pè ní irọ́ nígbà náà ṣùgbọ́n báyìí ńkọ́ ẹ ti fi ojú ara yín rí i ti tọ́wò nínú ọbẹ̀ ìyà àti ìnira tí agbésùmọ̀mí nàìjíríà sè fún yín. ààbọ̀ ọ̀rọ̀ là ń sọ fún ọmọlúàbí dénú rẹ̀ adé odindi. olódùmarè ti bá wa gba orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá nípasẹ̀ màmá wa MUA láti 20 oṣù bélú 2022. a sì ti ṣe ìbúra wọlé fún olórí adélé wa bàbá wa mobọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ ní ọjọ́ 12 oṣù igbe 2024. àwọn adelé wa sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu. ọpẹ́ ni fún olódùmarè tó lo màmá wa MUA láti gbà wá lọ́wọ́ ìlú agbésùmọ̀mí nàìjíríà. láìpẹ́ yìí ni ìjẹgàba ìjọba ríre máṣe nàìjíríà máa dópin láṣẹ Èdùmàrè. àwọn adelé yóò sì wọlé sí oríkò iléeṣẹ́ ìjọba wa. ẹ̀bùn òmìnira tí bọ́lá tínúbù ààrẹ wọn ní ìlú agbésùmọ̀mí nàìjíríà fún àwọn ará ìlú rẹ̀ yìí mà lágbára o àbí báwo ni ó ṣe jọ ara wọn. ebi ń pa ará ìlú ìròyìn gbé jáde pé ààrẹ bọ́lá ahmed tinubu ní kí àwọn ọmọ ìlú agbésùmọ̀mí nàìjíríà lọ ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká ti ayé òde òní láti máa tọpinpin àwọn agbaṣẹ́ṣe tí ìjọba gbé iṣẹ́ fún. tí òye bá ti kù fún ènìyàn tí ọ̀nà ìmọ̀ sì ti dípa láyé rẹ̀ àfi kí irú ẹni bẹ́ẹ̀ máa jíni wò lókù. nígbà tí ìwọ bọ́lá ahmed tinubu tí ó du ipò ààrẹ ní ìlú agbésùmọ̀mí nàìjíríà ṣé kò sí ètò ìṣèjọba kankan tó ní lọ́kàn ni? àlàkalẹ̀ ètò ìṣèjọba tí olódùmarè gbélé màmá wa olóyè ìyáàfin modúpẹ́ọlá onítìrí abíọ́lá lọ́wọ́ fún orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá democratic republic of the yorùbá DRY ló wá ń jíwò láti máa lò. bákan náà nígbà tí màmá wa MUA sọ nípa ètò ìwé ìdánimọ̀ ìyìn IYIN
indigenous yorùbá identification number fún àwa ọmọ ìbílẹ̀ yorùbá indigenous yorùbá people IYP àti CIN citizen identification number fún àwọn tí kì í ṣe ọmọ ìbílẹ̀ yorùbá. Kíá ni ìlú àrírèmáṣe nàìjíríà gbé jáde pé àwọn fẹ́ ṣètò ìwé ìdánimọ̀ fún àwọn àjèjì. Ẹ jẹ́ ká bi wọ́n pé NIN àti BVN tí wọ́n ti fún ará ìlú kí ni wọ́n rí i fi ṣe? Kò wúlò, kò sí iṣẹ́, ètò ààbò mẹ́hẹ, kò sí ohun amáyédẹrùn kankan. Ọmọ yorùbá ẹ jí dìde lójú oorun yín. Ṣé ẹ wá gbà báyìí pé àwọn elérò kúkúrú nàìjíríà àti àwọn olórí wọn mọ̀ dájú pé òmìnira wa ti dúró? Yorùbá ò sí lára ìlú rádaràda nàìjíríà mọ́. Nítorí náà ni wọ́n ṣe ń tẹ́tí sí ọ̀rọ̀ màmá wa láti máa jí lò. Múà ni ọlọ́run fi rán. Tinubu tètè gbà pé àlàkalẹ̀ ètò ìṣèjọba wa kò ṣeé jí lò. Bó o tẹ́tí lélẹ̀ jù bẹ́ẹ̀ lọ kò lè yé ìwọ àti gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé ẹ. Ó le jù fún yín kí gbogbo yín gbà fún màmá wa Múà. Ọ̀gá yín ni wọ́n jẹ́ lọ́jọ́kọjọ́. Múà jù yín lọ káàkiri àgbáyé nítorí ọgbọ́n ju agbára lọ. Ààrẹ Tinubu kò lè ronú ohun tó kàn ló bá gbé ẹ̀bùn ìnira fún àwọn ará ìlú tí kò rí oúnjẹ jẹ. Ṣé iná mọ̀nàmọ́ná tí kò lẹ́sẹ̀ nílẹ̀ ni wọ́n fẹ́ fi máa lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká náà? Ṣé ìjọba olè àti akótilétà nàìjíríà ló máa ṣètò dátà fún àwọn tí ebi ń pa yìí àbí báwo? Pábánbárì ọ̀rọ̀ náà nìyí, kò sí olóòótọ́ kan tí wọ́n lè fi ẹjọ́ ẹnikẹ́ni sùn nílùú àrírèmáṣe nàìjíríà wọn. Gbogbo wọn ni ọlọ́ṣà tí owó àbẹ̀tẹ́lẹ̀ ti bà tiwọn jẹ́. Bí ènìyàn bá ṣe ìwádìí tó wá pè láti fi ẹjọ́ sùn tí wọn kò bá pa á dànù, ẹ̀wọ̀n ló máa kú sí, nítorí bí ẹni fi ẹjọ́ ìkà sùn ìkà nìyẹn. Tinubu òpùrọ́ àti aláwàdà àgbàlagbà, kí àwa ọmọ aládé má jẹ́ kí Bọ́lá Ahmed Tinubu tí ń jẹ́ àdán tàn wá jẹ rárá. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá Democratic Republic of the Yorùbá DRY ti di orílẹ̀-èdè olómìnira aṣèjọba ara ẹni nípa ìkéde tí màmá wa olóyè ìyáàfin mrsmudupeonitirimkoabiola ṣe ní 20 oṣù Bélú 2022 àti ìbúrawọlé fún olórí ìjọbaadélé wa bàbá wa Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ ní ọjọ́ 12 oṣù Igbe 2024. A sì ti bẹ̀rẹ̀ ìjọba wa ní ọjọ́ náà. Gbogbo àwa ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá kò gbọ́dọ̀ fi ààyè gba ìtànjẹ àti ìyànjẹ mọ́. Màmá wa ti ní a ò ní ti oko ẹrú kan bọ́ sí òmíràn. Gbogbo ìgbésùmọ̀mí àti ìjẹgàba ìlú apànìyàn ṣayọ̀ Nàìjíríà yìí máa dópin láìpẹ́. Àwọn adelé wa ni yóò wọlé sí oríkò ilé-iṣẹ́ ìjọba wa ní gbogbo ìpínlẹ̀ wa ní DRY kí a lè bẹ̀rẹ̀ sí jẹ ìgbádùn iṣẹ́ tí wọ́n ti ń ṣe bọ̀. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbárùkù ti àwọn adelé wa o, nítorí Yorùbá ti kúrò lára ìlú rádaràda Nàìjíríà, gbogbo àgbáyé ló ti mọ̀. IYP DRY TV, IYP DRY TV, IYP DRY TV. Èyí ni ẹ̀rọ amóhùnmáwòrán ti òmìnira Yorùbá tiwantiwa. Èyí tí ẹ lè rí gbà láti orí Google Play Store sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. Nígbàkigbà tí ẹ bá fẹ́ máa gbọ́ tàbí wo ohun tí ń lọ ní orílẹ̀-èdè Yorùbá, ẹ tàn án lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kí ẹ sì máa wo gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá. Èyí tí a mú wá sí ojú ìwòran yín bí ẹ ti ń gbọ́ wa ní ketekete. Ẹ ó máa gbọ́ àwọn ìròyìn lọ́lọ́kan-ò-jọ̀kan nípa ohun tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè àgbáyé àti èyí tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè DRY IYP.
lára àwọn ohun tá a ó máa fi hàn yín ní orí amóhùnmáwòrán wa ni ìjìnlẹ̀ ìtàn àdáyébá, àṣà àti ìṣe Yorùbá. Ẹ ó máa gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì láti ọ̀dọ̀ àwọn mídíà wa. Ẹ ó máa gbọ́ láti ọ̀dọ̀ olórí adelé wa nígbàkigbà tí wọ́n bá fẹ́ bá wa sọ̀rọ̀. Ẹ ó sì tún máa gbọ́ láti ọ̀dọ̀ màmá wa Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá nígbàkigbà tí wọ́n bá fẹ́ bá wa sọ̀rọ̀. Ẹ kú ojú lọ́nà kí ẹ sì máa fetí sí wa. Ilẹ̀ Yorùbá ti dúró. lẹ́ẹ̀kan sí i ẹ tún gbọ́ àwọn kókó tí ó jẹyọ nínú ìròyìn náà. Abíọ́dún àti Gẹ̀ẹ́sì kọlu DRY. Ohun tí a gbé yẹ̀wò lónìí lábẹ́ àkórí àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ní ẹ̀tọ́ ọmọ Yorùbá. ìtanra ẹni jẹ. àwọn aṣiwèrè ọ̀dàlẹ̀ Yorùbá. èpè lórí àwọn aninilára. a ò rí jù báyìí lọ lónìí. ẹ kú kalẹ̀. Ìròyìn Yorùbá.